àwọn tèmi náà ti ń dé àwọn ìṣá náà ti ń dé báyìí. Mẹ́kà yẹn ni ó gún ìyá yẹn lójú. Ìyá tó sọ fún mi pé kí n sọ fún ẹni tó fẹ́ kọ́lé fóun ipe kanjọ kan máa kọ́lé fóun máa ká kówó fóun kóun fi lọ Mẹ́kà. Allahu Akbar. Ẹ wá bá ń béèrè ẹni tó ti ń ṣe Islam ẹ̀sìn bọ̀ tipẹ́tipẹ́ tí ò rí Mẹ́kà lọ. Òrò opportunity gbà, òrò àánú gbà, oríire gbà, wọ́n gba owó fún ẹ. Kódà kó jẹ́ 500,000 ni wọ́n fi dẹ́ ẹ lókòwò bó bá jẹ́ nítorí ẹ pé kò yẹ kó sọ 500,000 ẹ di 1 million naira. Ilé náà promise ìyá bọ́lá balẹ̀ báyìí. Èmi ti gbìyànjú, mo ti gbalẹ̀ fún ìyá. Ìyá nílẹ̀ báyìí. Mo ti nílẹ̀ àṣẹ fídíò wa ń ta. Bó nílẹ̀ wà Ìlọrin náà ni àbí? Ìlọrin ni. Ìyá nílẹ̀ ó ti nílẹ̀ ó máa kó lọ kọ́lé ẹ̀ fúnra rẹ̀. Mi ò tí ẹ bá gbẹ́ bí mi ìdásí kankan mọ́sẹ̀ o. Nípa mọ̀mọ́ náà. No, mo ti yọ̀ǹda, mo ti ṣe ìdí mi ní lágbára ibi tó lọ. Lójú tiẹ̀ òun tí wọ́n tó sọ̀rọ̀ ni pé owó tẹ́ gbà. Ó sunkún rojọ́ ni. Bó lọ yẹ súná bó lọ bí ó sunkún ni ó sunkún torí pé ó fẹ́ gba Mẹ́kà lẹ́yìn fídíò tó ṣe yẹn ọ́díò tó ṣe yẹn ó ti tún pè mí o. Ẹ̀sìn gbé kọ́ọ̀lù. Tó ti tún pè mí tó ti tún ṣàdúrà fún mi. Ẹ̀yin ni bíbá àṣẹ ò bá ṣe kí ni bá àláfẹ́ lá lẹ́yìn ìgbà tó ti gba Mẹ́kà kan tó ti lọ. Ṣé kò sáwọn kan náà ń tì á yẹn pé. Wọ́n ń tì náà ni wọ́n fi ń gà brain yẹn ni. Àwọn kan ni. Àwọn kan ni pírọ́blẹ̀mù tí ara wọn. Ṣé àwọn ọ̀tá yín? Ṣé owó lọ́tà? Ànábì gan ni sallallahu alayhi wa sallam. Kò sẹ́ni bẹ́ẹ̀ láyé tó lọ́tà. Sallallahu alayhi wa sallam. Tí bá ti ń da fún ọ láyé wà lọ́tà. Allahu Akbar. Kí ni tèmi pẹ̀lú. So níbi táwa bá dé báyìí lónìí kí ni status quo àtẹ̀yìn àtìyá níbo lẹ gbé títí. Láàárọ̀ yìí today is on the what? On the 1st of July. Inshallah. Ẹnìkan promise ìyá yẹn ní set of share. Náà. Ìgbé òun máa kó fún ìyá yẹn. Wọ́n ti pè mí láàárọ̀ yìí sí àwọn ọmọ tí wà ń bẹ̀ lọ rí pé share yẹn ti ready. Pé kán lọ kó share yẹn fún ìyá yẹn. Àwọn kan tó wọ́n lọ wá nọ́mbà ẹni tó promise ìyá yẹn share. Wọ́n wá pè pé àwọn tí ń kunlé fún ìyá wọ́n lọ kunlé ni wọ́n kọ́lé fún o. Ilé tí ń gbé àwọn bá kun tó bá dé látẹ̀kọ́tẹ̀ bá lọ Mọ́kà tó bá dé wọ́n kunlé fún. Pé kí lè ṣe ní gidi pé àwọn ti kunlé fún ìyá o share ló kú o ìwọ ẹ̀dẹ̀ ló promise share ẹni yẹn ní òótọ́ ni òun ló promise share but ọ̀dọ̀ yín kọ́ lòun ti promise share.